ara mi rírí látúngbédè o yàgò yájú sinimá tuntun látúngbédè o ẹ̀jẹ̀ láboyún wọlé sáwọn ọmọ yóò rí ẹ bá wa wò ó. tuntun lélẹ́yìn jọ ẹ̀jẹ̀ aláboyún ẹ̀jẹ̀ aláboyún ẹ̀jẹ̀ aláboyún kí lè jẹ́ kí lè aláboyún nínú sinimá tuntun yìí èyí àrà ọ̀tọ̀ láti iléeṣẹ́ Brian Rogeshi film production ni o ó yàtọ̀ jọ kí lè aláboyún àwọn arẹwà obìnrin ló wà nínú igbó yìí o kí ló ń wá gan kí ló pa wọ́n nínú igbó ẹ̀yin àgbàgbàlú ẹ bá wá àkànṣe sí èèmọ̀ rẹ o gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ ó ti inú fíìmù ẹ̀jẹ̀ aláboyún kọ́nsẹ́pì yàrá ọ̀tọ̀ àwọn adigunjalè nínú ìlú kí ló fẹ́ gan ẹlẹ́wọ̀ ẹ̀jẹ̀ aláboyún lálùdé òkèlè ògbólúkẹ́ ṣèyí bright ọmọ Rogeshi fún rẹ̀ Owólabí Àjàsà ìyá Ṣàpọ̀ Bọ́sì Àrẹ́gbẹ́ Roland introducing Ayọ̀ Òbísẹ̀san afẹ́jẹ́ ọ̀rọ̀ Lateef Dẹ̀yìndé Sunday Ewéńjẹ Dọ̀rin Ṣàdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ produced by ṣèyí bright ọmọ Rogeshi created by Abiodun Fábọ̀dé aka famous eléyìí àròtọ̀ ó ń bọ̀ lọ́nà ó máa le ó máa ta ó máa yí lẹ́nu jọ ẹ bá wa wò ó. ara mi rírí látúngbédè o yàgò yájú ọkùnrin ogun sinimá tuntun látúngbédè o ẹ̀jẹ̀ láboyún lápọ̀lé bàbá mi kò yé mi. orí òní burú títí kó mọ́ ọmọ yọ orí gbogbo wa ò ní burú.